eléyìí má kà màmá o. Ẹ wá gbóhun tó ṣẹlẹ̀ láàrin Wasila Coded àtọkọ rẹ̀. Ẹ wá wo ohun tí Fúnkẹ́ Akíndélé òṣèrébìnrin ilẹ̀ wa ṣe. Àràmé ìrírí leléyìí o. Lizzy Anjorin má tutù gbọ̀nà míì yọ. Eléyìí má ga. Ẹ jókòó. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó dàbí pé ìjà tó ń lọ láàrin òṣèrébìnrin ilẹ̀ wa Wasila Coded àti ọkọ rẹ̀ kò tíì parí. Láìpẹ́ yìí ni Wasila Coded ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀ akẹgbẹ́ rẹ̀ lórí awuyewuye tó ń lọ lórí ìgbéyàwó rẹ̀. Wasila Coded ṣàlàyé wípé òun kò fẹ́ bàbá ọmọ òun àkọ́kọ́, òun kàn bímọ fún ni. Bàbá ọmọ òun kejì lòun àti ẹ̀ jọ ṣègbéyàwó tóun sì wà lọ́dẹ̀dẹ̀ rẹ̀ àti pé ó wu òun láti ládé orí. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn gbọ́ tí wọ́n fi sọ wípé ṣé pẹ̀lú gbogbo ohun tí ọkọ ẹ̀ fojú rẹ̀ rí tó sì sọ àwọn àṣàmọ̀ sí tí kò sì kíkó ewu ọmọ tàbí yọjú síbi ìkómọ ọmọ náà, ṣé Wasila Coded ti pa sọ́dọ̀ ọkùnrin náà ni? Táwọn kan sọ pé ohun tó ṣe yẹn ló dáa nítorí pé kò ní dáa kó jẹ́ ìyá dágbé pẹ̀lú ọmọ méjì. Ó jọ pé ìfọ̀rọ̀wérọ̀ náà kò bọ́ síbi tó dáa lọ́dọ̀ ọkùnrin náà, èyí tó mú kó máa kọ àwọn ọ̀rọ̀ àṣàmọ̀ sórí ẹ̀rọ ayélujára rẹ̀, èyí tó ti ń ṣe lẹ́gbàá tíjà ti ń lọ láàrin òun àti Wasila Coded, ṣùgbọ́n tó dá ọwọ́ rẹ̀ dúró nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lù wípé tí kò bá ní Wasila Coded fẹ́ kó fi sílẹ̀ àti pé kò kí ń ṣe wásìkò tó ṣẹ̀ bímọ ló yẹ kó máa la àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kọjá. Ó jọ pé Wasila Coded ṣì nífẹ̀ẹ́ ọkọ rẹ̀. Èròǹgbà àwọn èèyàn ni pé kọ́lọ́run bá wọn yanjú ìṣòro tó bá wọn lọ láàrin ìgbéyàwó wọn. Òkè òkè lọ́wọ́ ní í gbé. Àdúrà yìí àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà làwọn èèyàn ń ṣe fún òṣèrébìnrin ilẹ̀ wa tó gbajúmọ̀ ìyẹn Fúnkẹ́ Akíndélé látàrí bó ṣe ṣe ìrànlọ́wọ́ owó ńlá fọ́kùnrin kan tó láìsàn kídìnì tó sì dúró tì tí iṣẹ́ abẹ náà fi yọrí sí rere. Ọkùnrin náà ló jáde síta wá sọ pé káwọn èèyàn bá òun dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé fún ìnáwó ìnára àdúrótì àti ìmọ̀kànlé tó ṣe fún òun nígbà tí àìsàn kídìnì dẹ̀ òun gúnlẹ̀ tóun sì ti gbádùn báyìí tí iṣẹ́ abẹ náà sì yọrí sí rere. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn gbọ́ làdúrà bá ń pàdúrà ránṣẹ́ fún Fúnkẹ́ Akíndélé. Ó jọ pé ìjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó ò ṣetán àti parí o. Ojoojúmọ́ ni àwọn ọ̀rọ̀ kòbákùgbọ̀rọ̀ ni Lizzy sọ sí Ìyábọ̀ Òjó. Ẹ gbọ́ ohun tó sọ. Àfi tí Ọlọ́run bá fi kú tó yá tó bá fi mú Ìyábọ̀ Òjó, àfi tó bá tún rugged bí Lizzy Anjorin, òun nìkan ló lè survive lórí kíni. Ẹ̀rọ ti pé gba ìpè Gistlover ló máa blog Ìbùkúnmi, á blog Dẹ̀bí Ṣókóyà, àwọn èlé òdìta. Kò sẹ́ni tó ní private life pẹ̀lú Gistlover. Ìyábọ̀ Òjó nìkan ni wọ́n fi blog lórí rẹ̀. Wọ́n sẹ́ẹ̀dì fídíò ọmọ kan sí mi, ọmọ ní tíátà ni ọ̀. Ẹ jẹ́ n play fídíò ọmọ, ẹ jẹ́ n play eléyìí tán, ẹ jẹ́ n wò bí a máa rí fídíò yìí. Ọmọ ní tíátà lọmọ yẹn o. Ṣáàgọ́ ṣáàdúró. Àwa ni bọ́rọ̀ bá rí dá wọn, hold on. Ẹ jẹ́ fún yín ní fídíò ọmọ yẹn. Ọmọ yìí, oní tíátà ni o. Ọmọ ilé. Lizzy olórí burúkú ayé ti bàjẹ́ àgbà tó padà ṣẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yà ọmọ rẹ̀ báyìí Priscilla Òjó ti bímọ ládùúgbò gbogbo èpè ládùúgbò. Ọjọ́ òun lẹ ti rí tí Lizzy Anjorin bímọ àbí tí Bisola Badmus bímọ àbí tí bẹ́ẹ̀ ẹ fún mi ní ọjọ́ kan tí onítíátà kan bímọ tó wá ń fi ọmọ tí ò wáyé tó purọ́ pàwọ́ bí tó fi ń pààyàn bíi ti Ìyábọ̀ Òjó. Ẹ wé ìjọ ọmọ yìí kọ́mọ ìmá dé police station kì í má reply ẹ̀ ṣọ́mọ ilé jẹ́ èèyàn láyé bí Ìyábọ̀ Òjó ṣe lo gbogbo wọn rè. Ẹ fún mi níjọ́ tí mo ti ẹ̀wọ̀n pé èmi náà ní àwọn ọmọ tèmi náà ní film industry ẹ lè dá wọn mọ̀ láyé. Ẹ wọ ọmọ yìí wọ́n ti fún mi ní ló dá wọn o. Wọ́n ní pé ó ń sùn nílé Orílabí tó ń ṣe content kò nílé kò lọ́nà kò láyé kò ní kankan. Kí má sọ̀rọ̀ fídíò yìí no let's talk about the society. Fídíò tó ṣe yìí ọkùnrin wo tó ní owó lọ́wọ́ tí ayé ẹ̀ da tí ò fẹ́ gbẹ̀yìn bí Mohbad ṣó máa ń dì sọ́wọ́ mọ́ ẹ ti rí. This is how Ìyábọ̀ Òjó has been using them to pull down all the artists. Àtàwọn tí Ìyábọ̀ Òjó bá níwájú ẹ rí pé àwọn onítíátà tí Ìyábọ̀ Òjó bá níwájú àṣírí tó ń fi mú ẹlòmíì lọ́wọ́ lábẹ́ Gistlover ló sì jẹ́ kó máa kí Ìyábọ̀ Òjó àṣírí. Àtàwọn tí Ìyábọ̀ Òjó bá wájú àtàwọn tó bá Ìyábọ̀ Òjó ní film industry. Ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ló ń gbé àbó ti travel out? Ṣé ó ti travel out? Kò tí travel out. Lizzy ti bo ẹ ti rí
ó léèyàn kan tó fún wa ní àwọn information dáadáa ní onípa ẹ̀ mo kàn fẹ́ tú àṣírí Ìyábọ̀ Òjó fún yín bó ṣe máa ń lò wọ́n rè ẹ wò. gbogbo ibi tó ń ṣẹlẹ̀ jà káàkiri Priscilla Òjó ti bímọ báyìí lẹ́yìn. ẹ mélòó ni Priscilla àti Ìyábọ̀ Òjó máa mọ sàárì ẹ mélòó ló ti bímọ lójú yín báyìí. no let's be sincere ẹ̀yin yan ìwọ náà fọ̀rọ̀ ṣírò ara ẹ wò ìwọ náà bímọ fi ṣírò ara ẹ wò ṣé Ìyábọ̀ Òjó ṣé tòótọ́ ló bímọ ṣé Ìyábọ̀ Òjó bímọ ọmọ Ìyábọ̀ Òjó bímọ nítorí kan fẹ́ bí ọmọ àbí Ìyábọ̀ Òjó mọ̀ọ́mọ̀ spread the fake news láti já ọmọ ọlọ́mọ bọ́ ó yá ẹ dá mi lóhùn ẹ mélòó tí Ìyábọ̀ Òjó máa bímọ rè ẹ ké lóore tí Ìyábọ̀ Òjó máa bímọ ẹ ké lóore tó máa sọ pé Ìyábọ̀ Òjó bímọ rè. ẹ ké lóore tí Ìyábọ̀ Òjó máa bímọ rè ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn ẹ mẹ́ta ẹ mẹ́rin àbí ẹ mẹ́rin tí Ìyábọ̀ Òjó parọ́ pọ̀ mọ́ òun bímọ wọ́n blọ́ọ̀gì èèyàn àbí wọ́n blọ́ọ̀gì èèyàn ẹ má jẹ́ ká parọ́ ṣé wọ́n blọ́ọ̀gì èèyàn àbí wọ́n blọ́ọ̀gì èèyàn lẹ́ẹ̀mẹ́rin tí Ìyábọ̀ Òjó sọ wípé àwọn bímọ 300,000 times gbogbo ìgbà tí Ìyábọ̀ Òjó purọ́ fún wa ṣé wọ́n blọ́ọ̀gì èèyàn ṣé wọ́n centralize báwọn bímọ yẹn lórí àwọn perceived person tí Ìyábọ̀ Òjó fẹ́ fipá gbawó lọ́wọ́ wọn nígbà tí Ìyábọ̀ Òjó sọ pé òun ṣèyàwó fún ọmọ òun níbí ṣé Ìyábọ̀ Òjó finú kan ṣèyàwó fọ́mọ ẹ̀ ni àbí ó fẹ́ fi ìgbéyàwó yẹn pa àwọn tó fẹ́ fipá gbowó lọ́wọ́ wọn let's be sincere ó yẹ kẹ́ imagine nǹkan tí Mohbad rí lọ́wọ́ Ìyábọ̀ Òjó tí Mohbad fúnra ẹ̀ ò mọ̀ pé Ìyábọ̀ Òjó ló ń fogun jà wọn. ẹ gbádùn mi mọ́ mi dádì ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí òun lẹ fi máa mọ ohun tó ṣẹlẹ̀ sí Mohbad ẹ mẹ́ni tó kọ́kọ́ lu àdàbí ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó kọ́kọ́ lu àdàbí ẹni tó kọ́kọ́ lu àdàbí àdàbí is a powerful tool nínú ìṣẹ̀ṣe the most powerful tool nínú ìṣẹ̀ṣe is àdàbí ṣé Ìyábọ̀ Òjó lo ẹ̀wọ̀n rí ṣe bí eré nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní speak up tí mò ń sọ pé Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ ọmọ Lálùdé àtàwọn tó ń rán àtàwọn tó ń rán ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni Sọjí lo ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà yẹn ni Dọ̀kásì lo ẹ̀wọ̀n bí eré Ìyábọ̀ Òjó lo ẹ̀wọ̀n Ìyábọ̀ Òjó padà sá lọ fún wa báyìí àdàbí wa kéré nu ayé èèyàn ń pè àdàbí ẹ rò pé ní àdàbí tóun bá purọ́ ọmọ Lizzy Anjorin because Ìyábọ̀ Òjó has been destroying people for very long time ṣe rí àwọn ọmọ tó wà lórí TikTok yẹn ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé kí ló gbé dọ́dọ̀ àwọn ọmọ yẹn kò nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn ìbọn fẹ́ bà tiwọn jẹ́ ni. ọjọ́ wo gan-an ni ìjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó máa parí?